Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́ káàkiri àgbáyé nílé lóko lẹ́yìn odi la máa tún kí káàbọ̀ lọ́sẹ̀ yìí. À ń kí yín lórúkọ Olúwa, à ń kí yín lórúkọ Olódùmarè káàbọ̀ sí abala tá a ti ń sọ nípa àwọn akọni ilẹ̀ Yorùbá. Ìyẹn àwọn akọni tí iṣẹ́ wọn àti ìṣe wọn tó ti gbé ògo ilẹ̀ Yorùbá ká, tó sì jẹ́ pé wọ́n ti di akọni tí ilẹ̀ Yorùbá tí ò lè gbàgbé láé àti láéláé. Fún bí ọ̀sẹ̀ márùn-ún kọ́ lágbára Olúwa, ìtàn akọni ilẹ̀ Yorùbá ni tí a lè pè ní aṣíwájú fún àwọn òǹkọ̀tàn ní ilẹ̀ Yorùbá. Ìyún D.O. Fágúnwà ènìyàn máa fẹ́ sọ nípa ẹ̀ o. Ta ni D.O. Fágúnwà? Kí ni ìtumọ̀ D.O. tó ń jẹ́ gan-an? Ìyún kí ni àpèjá orúkọ D.O. Fágúnwà? Báwo ló ṣe jẹ́ gbajúgbàgbọ́ òǹkọ̀tàn? Báwo ló tiẹ̀ ṣe lo ìgbésí ayé ẹ̀? Báwo ni D.O. Fágúnwà bó ṣe jáde láyé? Kí ló sọ D.O. Fágúnwà gan di akọni ilẹ̀ Yorùbá tá a lè gbàgbé títí ayé? Ẹ má dààmú ara yín jìnnà, ẹ ṣáàjà máa pàdé gbogbo ọjọ́ àìkú yan ọjọ́ Sunday ní tẹlifíṣàn Yorùbá Tòótọ́, níbi tí a ti máa ń sọ nípa àwọn akọni ilẹ̀ Yorùbá tí ẹ ó sì gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ bí D.O. Fágúnwà bó ṣe jẹ́ gan ní ilẹ̀ Yorùbá. Ẹ̀yin ọmọ Yorùbá Tòótọ́, ìlú kan wà tí wọ́n ń pè ní ìlú Yàkóyó. Yàkóyó tá ń wà yìí là ń pè yìí ó fẹ̀gbẹ́ ti ìlú Ìpètúmodù ní ọ̀nà ìlú Ilé-Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni o. Ní ìlú tí wọ́n ń pè ní Yàkóyó yìí lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn, bàbá onífá kan wà níbẹ̀ ní ìgbà ìwáṣẹ̀. Bàbá yìí gbóná ju àjèrè lọ o. Bẹ́ẹ̀ náà bẹ̀rù bàbá onífá yìí. Kò sí agbègbè náà nílẹ̀ Yorùbá tí wọn kì í ti wá sí ìlú kékeré tí wọ́n ń pè ní Yàkóyó yìí láti wá bẹ bàbá onífá yìí lọ́wọ́ ẹ̀. Orúkọ bàbá onífá tá ń wí ní Fáníyì Àrọ̀jò. Yàtọ̀ sí pé Fáníyì Àrọ̀jò jẹ́ onífá tó gbówó dáadáa, jagunjagun tó ní bàbá yìí. Bẹ́ẹ̀ náà máa ń bẹ̀ lọ́wọ́ ẹ̀ nígbà náà láti bá wọn jagun. Bí a ò bá ní parọ́ ẹ̀yin ọmọ Yorùbá Tòótọ́, àwọn olóògùn tàbí ká sọ pé àwọn jagunjagun gbà wáṣẹ̀ nílùú Ìbàdàn, wọn ń fi Fáníyì Àrọ̀jò ṣeré o. Wọ́n máa ń bẹ̀ lọ́wọ́ ogun jíjà dáadáa. Kí ẹ sì máa wò ó, Fáníyì ò ní ju ìyàwó kan lọ. Kódà agbára tó ní ló sì jẹ́ kó fẹ́ ọmọ ọba ìlú Òwu ìgbà náà. Orúkọ ọmọ ọba Òwu tí Fáníyì Àrọ̀jò fẹ́ ni wọ́n ń pè ní Ṣayọ̀ Adé Olówu. Gbàrà tí Fáníyì fẹ́ ọmọ Olówu, àwọn alálẹ̀ jogún ọmọ fún o, tí wọ́n sì sọ ọmọ náà ní Eégúnṣọlá Asùngàgà Àbẹ́yì Òkú. Ẹ gbọ́ dáadáa o, Eégúnṣọlá Asùngàgà Àbẹ́yì Òkú. Àbíkú ọmọ da Fáníyì láàmú púpọ̀ o. Ìyẹn ló ṣe sọ èyí tó dúró yìí ní Eégúnṣọlá Asùngàgà Àbẹ́yì Òkú. Ṣé mọ̀ pé orúkọ àwọn àbíkú Àbẹ́yì Òkú? Gbàrà tí Asùngàgà Àbẹ́yì Òkú gbọ́njú, tí bàbá rẹ̀ sì ti ró lágbára gidigidi, tóun náà ti jogún ẹ̀sìn ìbílẹ̀ àti Ifá lọ́dọ̀ bàbá ẹ̀, kíá ló kó kúrò ní ìlú tí wọ́n ń gbé lẹ́gbẹ̀ẹ́ Ìpètúmodù, ìyẹn ìlú Yàkóyó, tó sì gba ìlú Ilé-Ifẹ̀ lọ, ìyẹn ìlú Ilé-Ifẹ̀ tó jẹ́ orísun gbogbo ọmọ Yorùbá. Nígbà tí Àbẹ́yì Òkú tó dé Ilé-Ifẹ̀, gbogbo èèyàn ló mọ̀ pé onífá kan dé, nítorí pé òun náà mọ̀ nípa Ifá dídá bíi ti bàbá ẹ̀ ni. Bẹ́ẹ̀ láṣìírí ayé wà lọ́wọ́ ẹ̀ tẹ́gan ní ẹ̀. Gbàrà tí Àbẹ́yì Òkú tó wọ ìlú Ilé-Ifẹ̀ ní nǹkan bí ọdún 1870s ní ìdílé Ọọ̀ni ìyún Kábíyèsí Ọọ̀ni Ilé-Ifẹ̀ tí wọ́n ń pè ní Ológbé Ńlá. Ó mà ti gba Àbẹ́yì Òkú gẹ́gẹ́ bí ẹni tí ó máa dífá fún Ọọ̀ni, nítorí pé wọ́n mọ̀ pé ó mọ̀ nípa Ifá. Báyìí ni ògbójú ọkùnrin tí wọ́n ń pè ní Eégúnṣọlá Asùngàgà Àbẹ́yì Òkú yìí, ó mà di àràbà awo tó ń dífá fún Ọọ̀ni Ilé-Ifẹ̀ nígbà náà. Àsìkò tí Àbẹ́yì Òkú ń dífá fún Ọọ̀ni ni ogun burúkú kan máa ṣẹlẹ̀ láàrin ìlú Ilé-Ifẹ̀ àti ìlú Oǹdó Ẹ̀kímògún. Ogun ìgbóná débi pé Ilé-Ifẹ̀ kò lè gbàgbé ipa tí Asùngàgà Àbẹ́yì Òkú kó nínú ìjà náà. Àárín lè máa sọ̀rọ̀ ogun tó wáyé láàrin ìlú Ilé-Ifẹ̀ àti Oǹdó, nítorí pé ìtàn ìlú Ilé-Ifẹ̀ tàbí tòǹdó kọ́ là ń sọ yìí. Bí ọ̀rọ̀ bá kan lábala tí a ti ń sọ àwọn ìtàn ìlú, a ó sọ ọ́. Ẹ̀yin ọmọ Yorùbá Tòótọ́ tí a jọ bẹ̀rẹ̀ ìtàn ìgbésí ayé D.O. Fágúnwà. Gbàrà tí ogun yìí parí, inú àwọn akọni ogun Ilé-Ifẹ̀ dùn. Bẹ́ẹ̀ ni wọ́n sì rí ààyè láti nínú igbó ńlá kan tí àwọn èèyàn tún lè máa gbé, tí wọn yóò sì máa dáko níbẹ̀, nítorí pé ilẹ̀ ọlọ́ràá ni, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn jagunjagun Ilé-Ifẹ̀ títí dórí Àbẹ́yì Òkú, àwọn náà máa lọ sínú igbó tuntun náà tí wọ́n padà pe orúkọ bẹ̀ ní Oko Ogbó.
Òkògbó ọjọ́ kìíní àná ó ló máa padà di ìlú Òkè-Ògbó tó wà ní ìpínlẹ̀ Ondo lásìkò yìí. Ṣé ẹ gbọ́ àwọn àlàyé tí à ń ṣe dáadáa yìí o? Lẹ́yìn tí ogun ìlú Ilé-Ifẹ̀ àti ìlú Ondo Ẹ̀kímògún tó parí, ìní àwọn akọni ogun náà rí àyè tuntun. Ìyẹn àwọn akọni ogun ìlú Ilé-Ifẹ̀ wọ́n rí àyè tuntun nínú igbó ńlá tó sì ráyè tuntun tó fẹ́ tẹ̀dó sí ìní wọ́n ń pè ní ilé Òkè-Ògbó tó wà ní ìpínlẹ̀ Ondo lásìkò yìí. Gbàrà tí Bẹ́yì Òkú Àsùngàgà tó ti dé Òkè-Ògbó, ó máa bẹ̀rẹ̀ ìgbésí ayé tuntun tó sì ń ṣàbíamọ lọ ní tiẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé àbíkú ọmọ lòun náà lọ́wọ́ àwọn òbí ẹ̀ kó tó dúró, ṣùgbọ́n Olódùmarè má ṣàánú Bẹ́yì Òkú, òun sì bí ọmọ 4 ọ̀tọ̀ọ̀tọ̀ sílùú tí wọ́n ń pè ní Òkè-Ògbó. Orúkọ àwọn ọmọ tí Bẹ́yì Òkú Àsùngàgà tó bí ní Ifátòòṣà, Akíntúndé Fágúnwà tó padà fi Joshua kún orúkọ tiẹ̀, Ifábùnmi tó padà fẹ́ Àjíbíṣẹ́ àti Olùgbèmí Phillips. Àwọn ọmọ 4 yìí ni Ọlọ́run fi ta Àsùngàgà lọ́rẹ ní ìlú Òkè-Ògbó, táwọn 4 tó sì ń ṣe dáadáa. Bí àwọn ọmọ Àsùngàgà ṣe ń dàgbà làwọn náà ń fojú sí iṣẹ́ tí bàbá wọn yàn láàyò. Wọ́n mọ̀ nípa Ifá bí nǹkan míì, bẹ́ẹ̀ làwọn èèyàn fẹ́ràn wọn dáadáa. Ọ̀kan lára àwọn ọmọ Bẹ́yì Òkú tó náà mọ̀ nípa Ifá ìyẹn Akíntúndé Fágúnwà, òun ló dàgbà tó sì tó ẹni tó yẹ kó ní ìyàwó nílé. Lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn òbí ẹ̀ sì ràn án lọ́wọ́ nígbà tí wọ́n rí i pé oko rẹ̀ kò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn. Ṣé ní ìgbà wáṣẹ̀, ẹni tó bá ní oko ńlá tó ti lóun ṣetán láti ní ìyàwó, àwọn òbí máa ń ṣàtìlẹ́yìn fún irú wọn nítorí ìgbàgbọ́ Yorùbá ni pé bọ́mọkùnrin bá ti níṣẹ́ lọ́wọ́, pàápàá tó ní oko rẹpẹtẹ, ó ti dájú pé ìyà kò lè jẹ́ tó bá gbé obìnrin sílé. Ṣùgbọ́n kó tó di pé Akíntúndé Fágúnwà máa níyàwó, ẹ̀sìn ìgbàgbọ́ ìyún ẹ̀sìn àwọn oníkìrìsìtẹ́nì ó ti fìdí múlẹ̀ ní ìlú Òkè-Ògbó. Ọmọ bàbá Onífá ọjọ́ sì ti gba Jésù o, bẹ́ẹ̀ ni wọ́n sì ti fún un lórúkọ ìsàmì ìyẹn orúkọ kìrìsìtẹ́nì. Joshua lórúkọ tí wọ́n fún Akíntúndé. Báyìí lórúkọ ọmọ bàbá Onífá ìyún Àsùngàgà ló máa di Joshua Akíntúndé Fágúnwà o. Nígbà tí Joshua ti ṣetán ìgbéyàwó, ṣọ́ọ̀ṣì tó ti gba ìsàmì náà ló ti rí arẹwà obìnrin tó fẹ́. Báyìí lọ̀rọ̀ ìgbéyàwó sì wọ̀ láàrin Joshua Fágúnwà àti Rachel Ọ̀ṣunyọmí. Ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́ ṣe ń tẹ̀lé ìtàn ẹlẹ́sẹẹsẹ. Ṣé ẹ rántí pé àti ìlú Ilé-Ifẹ̀ ìní àti jẹ́ kó di mímọ̀ ìpè Àsùngàgà tó jẹ́ bàbá Akíntúndé ìyún Fágúnwà ló ti wá sí ìlú Òkè-Ògbó. Ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́ tó ń gbádùn ìtàn akọni ọkùnrin òǹkọ̀wé yìí, ìyàwó tí Joshua Fágúnwà rí ojúlówó ọmọ Ọlọ́ṣun ni. Odò Ọ̀ṣun làwọn ń sìn nílé tiwọn. Nígbà tóun náà gba Jésù ní Olúwa àti Olùgbàlà ni wọ́n fún un ní orúkọ Rachel, tó sì di Rachel Ọ̀ṣunyọmí aya Fágúnwà, ìyẹn lẹ́yìn tóun pẹ̀lú Akíntúndé Fágúnwà tán jọ ṣe ìgbéyàwó. Ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́ ìgbéyàwó ti wáyé, bẹ́ẹ̀ ni Joshua Akíntúndé Fágúnwà kò mú ọ̀rọ̀ eré ìfẹ́ ní kékeré pẹ̀lú ìyàwó ẹ̀ ìyẹn Rachel Ọ̀ṣunyọmí o. Ó kọlù ìyàwó ẹ̀, wọ́n ṣeré tí wọn kì í tan náà ṣe ní kọ̀rọ̀ yàrá. Báyìí lọ Ọlọ́run gbàdúrà wọn tí Ọ̀ṣunyọmí tó finú ṣoyún. Lẹ́yìn oṣù 9, ó mà bímọ ọkùnrin kan làǹtìlanti. Ọjọ́ gan tí Rachel Ọ̀ṣunyọmí tó bí ọmọ yìí ní ọjọ́ 7 oṣù 12 ọdún 1903. Ọjọ́ 7 oṣù 12 ọdún 1903, ìyún the 7th of December 1903, ọjọ́ ìmọ̀nà bí akọni tá à ń sọ ní ipa yìí o. Nígbà tó di ọjọ́ 8 ni wọ́n pe orúkọ ọmọ náà ni wọ́n sọ lórúkọ tí wọ́n sì pè ní Daniel Òròwọlé Fágúnwà. Ṣé ẹ gbọ́ o, Daniel Òròwọlé Fágúnwà, èèyàn ẹni tí gbogbo ayé mọ̀ lónìí sí D.O. Fágúnwà. Èyí pé ìtumọ̀ D tí wọ́n ń pè D Fágúnwà ní Daniel, ó tó wà nínú orúkọ ẹ̀ ní Òròwọlé. Ẹ jẹ́ ká sòótọ́ fún ara wa o níbi tá a dé yìí. Kì í ṣe pé ẹ̀sìn ìbílẹ̀ táwọn òbí D.O. Fágúnwà ń sìn kúrò lára wọn o, ṣùgbọ́n nígbà tó di nǹkan bí ọdún 1910, àwọn òbí Fágúnwà náà ti gbé ẹ̀sìn ìgbàgbọ́ tọkàntọkàn. Nígbà tí D.O. Fágúnwà sì máa gbẹ́jú ìyẹn ní nǹkan bí ọdún 1920, ẹ̀sìn ìgbàgbọ́ ti wọ̀ ọ́ lára kọjá sísọ. Báyìí ló sì pinnu pé òun kò fẹ́ orúkọ bòrìṣà ìyẹn òrìṣà orò tó ń yọ nínú orúkọ táwọn òbí òun sọ òun mọ́. Ṣé ẹ rántí pé Daniel Òròwọlé la pe orúkọ ẹ̀ lọ́dún 1903 tí wọ́n bí. Ṣùgbọ́n nígbà tí Daniel Òròwọlé Fágúnwà tó gbẹ̀sìn kìrìsìtẹ́nì dáadáa, ó yí Òròwọlé tó wà nínú orúkọ ẹ̀ sí Ọlọ́runfẹ́mi. Ìyẹn ló sì fà á tó fi jẹ́ pé bí ẹ bá ń rí orúkọ ẹ̀ tàbí tí D.O. Fágúnwà bá kọ orúkọ ẹ̀ lásìkò tó wà láyé,
bó ṣe máa ń kọ ni Daniel Ọlọ́runfẹ́mi Fágúnwà tó sì ti yọ orò wọlé tí wọ́n sọ dànù, ṣùgbọ́n tó máa ń fẹ́ láti korúkọ ẹ̀ báyìí D.O. Fágúnwà, èyí tí kì í jẹ́ káwọn èèyàn tètè mọ̀ pé ó ti pààrọ̀ orò wọlé sí Ọlọ́runfẹ́mi. Iléèwé St. Luke's tó wà ní ìlú Òkè-Igbó ni D.O. Fágúnwà ti bẹ̀rẹ̀ ètò ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀. Ọdún 1916 ló sì wọ iléèwé náà, bẹ́ẹ̀ ló jáde níbẹ̀ lọ́dún 1924. Láti ìgbà tí D.O. Fágúnwà ti wà níléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ láwọn òyìnbó tó ní iléèwé nígbà náà ti mọ̀ pé ọlọ́pọlọ pípé ẹ̀dá ni, ìyẹn ló sì fà á tó fi jẹ́ pé ohun tí kò ṣẹlẹ̀ rí ó máa ṣẹlẹ̀ sí D.O. Fágúnwà nígbàrà tó parí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìyẹn primary school. Ẹ̀yin ọmọ Yorùbá Tòótọ́ tó ń gbádùn ìtàn ìgbésí ayé D.O. Fágúnwà, kí ló ṣẹlẹ̀ sí D.O. Fágúnwà tí kò ṣẹlẹ̀ sí ọmọ tó bá ṣẹ̀ṣẹ̀ jáde níléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ rí nínú ìtàn ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n tó ṣẹlẹ̀ sóhun nígbàrà tó parí ní iléèwé St. Luke's Primary School ní ìlú Òkè-Igbó. Lágbára Olúwa, ọ̀sẹ̀ tó ń bọ̀ láàpàdé nígbà tá a tẹ̀síwájú nínú ìtàn ìgbésí ayé D.O. Fágúnwà, akọni òǹkọ̀tàn ilẹ̀ Yorùbá tí gbogbo wa ò lè gbàgbé, títí dọjọ́ àìkú ọjọ́ Sunday tó bọ̀ tá a tún pàdé. Ẹ má jẹ́ aládàáni kan jẹ́ ẹja jẹ́ ọmọ Yorùbá Tòótọ́, ẹ sọ nípa tẹlifíṣàn.